tó mọ̀ ẹ́ o jẹ́ kó lọ́rùn dáìmọ̀ o kéèyàn tó mọ̀ ẹ́ ọ̀rẹ́ o kọ́kọ́ wọ́ Ọlọ́run náà kó tó wé èèyàn o. Ǹjẹ́ ìwọ wá Ọlọ́run kó tó máa wé èèyàn kiri bí? Ọ̀pọ̀ èèyàn ló wà lórí ilẹ̀ alàyè tá a wà yìí tó jẹ́ wípé wọn ò fẹ́ wá Ọlọ́run rárá, aré ènìyàn ni wọ́n ń sá. Gbogbo ẹnikẹ́ni tí ò bá sì kọ́kọ́ wá Ọlọ́run tó kọ́kọ́ ń sáré ènìyàn káàkiri, iyán irú wọn máa ń ní kókó, ọbẹ̀ irú wọn máa ń sàn gbòòrògbòòrò ni, kódà bí wọ́n forógùn ro kàbá yìí yóò ní kókó. Àmọ́ bí ènìyàn bá kọ́kọ́ wá Ọlọ́run tó rí Ọlọ́run ní tòótọ́, tọ́lọ́run náà sì rí i tó sì dá mọ̀, kò sí ohunkóhun tírú ẹni bẹ́ẹ̀ bá ṣe lórí ilẹ̀ alàyè yìí bó ti wù kó gun náà kó lè dìde sí tó, yóò máa ṣeé ṣe fún ni. Ẹ jẹ́ ká kọ́kọ́ wá Ọlọ́run náà kí ọ̀nà rẹ kó lè lọ déédéé, kó o lè bọ́ nínú àjàgà tó wà ní, kó o lè bọ́ nínú ogun jíjẹ lójúmu nì, kó o lè bọ́ nínú ogun ìdílé tí wọ́n rò wípé ó ti parí síbẹ̀. Ẹni bá wá Ọlọ́run, òun ni Ọlọ́run ń sún mọ́, òun ni Ọlọ́run ń wá rí. Òótọ́ Ọlọ́run gbogbo wa ni. Ǹjẹ́ èwo gan ni ìwọ dì mú níbẹ̀? Èyí tó o bá dì mú ni ó ṣe ìpilẹ̀ṣẹ̀ ìrìn àjò ayé rẹ síbi tó o padà já sí nígbẹ̀yìn ayé rẹ lọ́run. Àmọ́ nǹkan tí mo fẹ́ kó yé ọ lákòókò yìí, tó bá ti wá Ọlọ́run yóò yà ọ̀ǹda ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ọ, òun ni Jésù Kristi. Òun nìkan ṣoṣo ló lè fi ìfẹ́ ńlá sínú ọkàn rẹ àti ìdùnnú tó fi rìnrìn àjò ayé yìí tó fi ní bọ́há. Wá Ọlọ́run náà, tó bá ti rí Ọlọ́run fèyí tó kù lẹ̀. Prophetess Iyùn Adéníkẹ́ Evangelist lórúkọ tèmi jẹ́. Queen Mama ló ń kí gbogbo wa wípé ẹ wá Ọlọ́run tí yín ò ní bàjẹ́ o, ojú àròjù ẹ̀mí ò ní tì yín. Ẹ ṣe púpọ̀. Ẹ wò ó, ohun tó ń dùn yín náà ò ní bà yín nínú jẹ́. Ṣé wá rí báyìí? Ẹ máa bá wa subscribe sórí Ẹwà Àṣà Yorùbá. Bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ wọlé, ẹ máa bá wa tẹ like, kẹ̀sì máa tẹ love, kẹ́tẹ máa share ẹ̀ fún gbogbo àwọn ọ̀rẹ́ yín pátápátá. Ẹ má dá nìkan wẹ̀ bá ṣe ń wẹ̀ mọ́ fún dádì wa wẹ̀ tún jẹ́ káwọn ọmọ ọmọ nípa ẹ̀, kí wọ́n lè máa kẹ́kọ̀ọ́ bí a ṣe ń lò ilé ayé, bí a ṣe lè ní tẹ̀síwájú, bí a ṣe lè dọ́lọ́run mọ̀, bí ọ̀nà èèyàn bó ṣe lè dára. Kò ní bàjẹ́ fún yín, á dára fún yín lórúkọ Jésù. Ẹwà Àṣà Yorùbá TV, ẹ subscribe síbẹ̀. Ẹ ṣe pẹ̀sùn wò ha lórí ìkànnì yìí.